káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ kálẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá ẹ káàbọ̀ sórí Òjíṣẹ́ TV bẹ́ẹ̀ ni níbi láti máa mú gbogbo ohun tó ṣe ń lọ lọ́lọ́kan ọ̀jọ̀kan wá fún wa ní orí Òjíṣẹ́ TV fún èyí subscribe wa àsọ ìpè ẹ ṣé both new one and the old one we say thank you very much. Owó tẹ́ fi bá wa like tẹ́ fi bá wa subscribe tẹ́ fi bá wa share náà ọwọ́ náà ò ní gbọ́mọ sí bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àṣerere lágbára Elédùà bẹ́ẹ̀ ni kí ẹ tó wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí mo fi kí ẹ máa bá wa like ẹ bá wa share then ẹ bá wa subscribe ó yá ẹ wá lọ gbọ́ ohun tí a mú wá fún wa lénìí. Ọlọ́run fẹ́ jẹ́wọ́ àjùlọ rẹ̀ ẹskísà Ọlọ́run fẹ́ jẹ́wọ́ àjùlọ rẹ̀ Yorùbá máa dá wà Ìgbò náà máa dá wà Mídúbẹ̀tì máa dá wà àwọn Haúsá máa dá wà bẹ̀tì ìran Fúlàní mi ò rí ṣe rí gbà mí sà Ọlọ́run máa ń fi èèyàn lẹ̀ fún iyè ríra Ọlọ́run fi gbogbo àwọn alágbára àwọn ìjọba ẹ̀ sí iyè ríra ni bọ́n ṣe wà yẹn iyè wọn ti ra kò sóhun tí wọ́n lè ṣe láṣeyọrí èmi tí mò ń sọ̀rọ̀ Ọlọ́run ló ní ẹ̀mí mi àwa tá à ń gbọ́ ohun tí mò ń sọ yìí àti wọ́n gan tó jókòó tó jẹ́ journalist Ọlọ́run ló ní ẹ̀mí òun ni àṣẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sà òun ni finance wà lọ́wọ́ ẹ̀ finance ò sí lọ́wọ́ àwọn tó pera wọn lálágbára nínú ayé kò sẹ́ni tó lè gbé Ọlọ́run níjà o fúnra ara Ọlọ́run ni ó ṣe kíni yóò gbèjà ara yóò tún gbèjà àwọn àyànfẹ́ ayọ̀ inú wa ń dùn à ń gbàlù à ń ṣe pati Ọlọ́run náà máa bẹ̀rẹ̀ sí wọn láìpẹ́ yìí o torí Ọlọ́run náà fẹ́ ó máa ṣe pati tiẹ̀ ayé á gbọ́ ọ̀rọ̀ Olúwa sọ fún mi pé nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ìfẹ́ tòun máa ṣẹ Olúwa ní ìfẹ́ ti tòun ó máa ṣẹ Ọlọ́run sọ fún mi wípé ọmọ mi pé ṣé orí orílẹ̀-èdè yìí o wọ́n kádùn àìṣòtítọ́ wọ́n tún kádùn òkùnkùn púpọ̀ ṣùgbọ́n kí n wo pé ìfẹ́ òun máa ṣẹ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ní Nàìjíríà ohun tí Olúwa tẹ̀ mọ́ mi létí púpọ̀ jù ni pé ká kún fún àdúrà ká dẹ̀ máa yin òun Ọlọ́run pé òun ó fi ìyìn bá wọn jà òun á dẹ̀ fi ìyìn kọlù wọn àwọn tó bá listen sí ohun tí Olúwa bá mi sọ ní ìbẹ̀rẹ̀ ọdún pé ká yin òun dáadáa ká dẹ̀ máa rẹ́rìn-ín ká máa jẹ́ kí inú wa kó dùn ìṣẹ́gun ńlá ni èyí o fún wa ní orílẹ̀-èdè ìṣẹ́gun ká yin Olúwa ẹni ká ṣe oúnjẹ níbẹ̀rẹ̀ ọdún ká pé oúnjẹ ká bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ohun tí Ọlọ́run fẹ́ fi ṣe ó máa ṣe gbogbo àgbáyé ló máa gbọ́ kọ́kọ́ tí mò ń sọ yìí sílẹ̀ gbogbo àgbáyé ló máa gbọ́ ṣùgbọ́n ohun tó bà Ọlọ́run jẹ́ nínú jù ni wípé mo ti sọ lẹ́yìn mo ti sọ sẹ́yìn tí mo tún pé àwọn tó jẹ́ àgbà nínú iṣẹ́ Olúwa lórílẹ̀‐èdè yìí pé kí wọ́n kó gbogbo wa jọ pé kí wọ́n fi owó sílẹ̀ Ọlọ́run mo ti sọ sẹ́yìn gbogbo ohun tí mò ń sọ yìí Olúwa tún pè mí ṣàkíyèsí pé ọmọ mi ìjọ jẹ́ mọ̀ wípé àwọn ikọ̀ mi lórílẹ̀‐èdè yìí owó ni wọ́n ń sìn owó wọ́n ń worship owó wọn ò worship mi Ọlọ́run mọ́ wọn ò gbé òun Ọlọ́run sókè mọ́ wọn ò fi òun Ọlọ́run síwájú mọ́ pé owó ṣùgbọ́n òun Ọlọ́run á bá wọn rìn ní wíwọ́ débi pé ọ̀tá fìyà jẹ wọ́n. Olúwa bá wọn rìn ní wíwọ́. Olúwa sọ fún mi pé òun Ọlọ́run òun máa bá wọn rìn ní wíwọ́. Psalm 18 verse 27. débi pé ọ̀tá máa fìyà jẹ wọ́n Olúwa ní ìbá jẹ́ pé wọ́n gbọ́ ohun tí òun Olúwa ń sọ pé ohun tó ṣẹlẹ̀ wọ̀nyí ìbá má ṣẹlẹ̀ ṣùgbọ́n Ọlọ́run sọ fún mi pé òun wà lójú iṣẹ́ o pé Olúwa ṣì ń bẹ Olúwa sọ fún mi pé òun wà lójú iṣẹ́ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ṣe ráwọn alágbára yẹn ẹkún máa pọ̀ lágbolé wọn ẹ máa ríran wò sẹ́ẹ̀ mo máa ń pe gbólóhùn kan pé a máa wo fíìmù ẹni sọ láti láti àṣà bẹ́ẹ̀ ni pé a máa wo fíìmù àwọn Indian film or Korean film eléyìí ò kì í sọ̀rọ̀ Indian film fíìmù Ọlọ́run lélẹ́yìí fíìmù Ọlọ́run ṣe mọ̀ pé fíìmù kan ti ṣẹlẹ̀ rí nínú Bíbélì fíìmù Mósè pẹ̀lú Fáráò létí òkun pupa àbí ejò kọ́kọ́ gbé ọ̀pá mi bẹ́ẹ̀ fíìmù pọ̀ sídì tí Mósè ṣe pọ̀ tọ́lọ́run jẹ́ kó ṣe tí ìwàláàyè Ọlọ́run jẹ́ kó ṣe nínú ayé rẹ̀ ó pọ̀ dáadáa ní ìgbẹ̀yìn Ọlọ́run jẹ́wọ́ fún Mósè pé fún Fáráò pé òun ni alágbára ó jẹ́wọ́ láti inú ayé Mósè fún Fáráò pé òun ni alágbára ṣe rí àwọn fíìmù tẹ́ máa wò lákòókò yìí ó máa jẹ́
Season Solution Film. Season Solution Film. Season Solution Film. SSF. Ọ̀nà àbáyọ. Sinimá ọ̀nà àbáyọ. Sinimá ọ̀nà àbáyọ. Bẹ́ẹ̀ ni sinimá àbí kí lẹ máa ń pè é ká sọ ìjìnlẹ̀ Yorùbá ká má sọ tiwa tàbí tèkó. Sinimá ọ̀nà àbáyọ ó máa ṣẹlẹ̀. Lórílẹ̀-èdè náà. Yálà àwọn débẹ̀ o yálà àwọn ò débẹ̀ o ó máa ṣẹlẹ̀. Kò kí àti sọ tó fẹ́ ṣẹlẹ̀ kọ́ ni problem. Ó máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa níbi kan pé ó láwọn ẹni òkùnkùn gbọ́n nínú ìran wọn. Ju ọmọ ìmọ́lẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni sà. Ó máa ṣẹlẹ̀. Àtẹni tí wọ́n gbé síbẹ̀ o àtẹni tó ń win ìbò gan àtẹni kẹta tó ń lọ kóòtù gan fíìmù máa ṣẹlẹ̀ tí ayé máa wárìrì pé ṣé Nàìjíríà lọ́lọ́run ní gbogbo nǹkan báyìí tí ń ṣẹlẹ̀ yìí lóhun tí a ò gbọ́ nínú ayé ṣe mọ̀ pé ohun tí a ò gbọ́ nínú ayé tí ò ṣẹlẹ̀ rí nínú ayé ó ṣẹlẹ̀ lọ́dún yìí kí orílẹ̀-èdè máa fi owó ra owó a gbọ́ nínú Bíbélì rí kéèyàn máa fi owó nínú ìlú ó ṣẹlẹ̀ rí sà ó ṣẹlẹ̀ rí. Lára yẹn náà ń wo gbogbo nǹkan tá à ń sọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní wòlíì ọ̀pọ̀lọpọ̀ wọn náà lálàáfáà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ní babaláwo tí wọ́n fẹ́ máa káńtà ètò Ọlọ́run torí ayé la wà láàyè ibi tí Ọlọ́run fi ayé sí ayé jinlẹ̀ gan ẹ wo ohun tí Ọlọ́run sọ Olúwa sọ̀rọ̀ kan ó nínú òun bàjẹ́ torí pé òun ṣe kíni òun dá ènìyàn ó ti mọ̀ pé nínú gbogbo ohun tó ń dá yìí ògo tí tóun Ọlọ́run lọ gbé fún wọn yìí wọ́n máa tún lò kí torí Ọlọ́run ti fi ó ti gbé àwọn nǹkan ìjìnlẹ̀ kan lé láwa ènìyàn lé ọwọ́ láti ìpilẹ̀ṣẹ̀ ayé Ọlọ́run ṣe wá ronú pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń gbélé àwa ènìyàn lọ́wọ́ yìí wọ́n máa tún lò sí àgẹ́sì o ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìjìnlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ agbára ọ̀pọ̀lọpọ̀ nǹkan àṣírí tí Ọlọ́run gbélé àwa ènìyàn lọ́wọ́ Ọlọ́run ṣe wá ronú jinlẹ̀ pé kò ṣeé ṣe fún Ọlọ́run pé kí Ọlọ́run sọ pé òun ṣe mistake òun ló fi dàbí ọgbọ́n pé inú òun bàjẹ́ torí pé òun ṣe kíni òun dá ènìyàn. Òbí ẹ̀kọ́ nínú gbogbo ẹranko tẹ́lẹ̀dùmarè dá sílé ayé àwa ènìyàn láṣọrò. Bẹ́ẹ̀ni sà. Nínú gbogbo tẹ́lẹ̀dùmarè dá sílé ayé àwa ènìyàn láṣọrò. Bẹ́ẹ̀ni ó tọ́ ni ẹskísà ọmọ ènìyàn rẹ́dì láti ohun tó jẹ́ èèwọ̀ àwọn áńgẹ́lì ohun tó jẹ́ èèwọ̀ àwọn ogun Ọlọ́run tí wọ́n bá mọ̀ wọ́n rẹ́dì láti fún wọn jẹ. I'm telling you sir. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbára iná ní wòlíì tán máa ní kán máa yíra lóru tí wòlíì a máa sọ fún wọn pé wọ́n mọ ìṣẹ́jú wákàtí tí Ọlọ́run máa ń rán àwọn áńgẹ́lì rẹ̀ sọ̀kalẹ̀ wọ́n mọ àwọn wòlíì kan wà tó mọ wákàtí tí ọ̀run máa ń ṣí sílẹ̀ lóru tí ọ̀run á kàn ṣàdédé ṣí sílẹ̀ lóru wọ́n á pe àwọn alágbára yẹn ẹ wá lọ́jọ́ báyìí o nǹkan báyìí máa ṣẹlẹ̀ o ó yá ẹ máa róòlù ńlẹ̀ ẹ máa jẹ́ ká a máa fi yíra yẹn a máa fi tu Ọlọ́run lójú nígbà tó bá tún dójú ẹ̀ náà Ọlọ́run náà gbọ́ Bíbélì dẹ̀ sọ fún wa pé ó ní ẹnikẹ́ni tó bá ké pè mí lòun ó ṣe kíni lòun ó gbàlà sọ bó ti rí nìyẹn Ọlọ́run máa jà lórílẹ̀‐èdè yìí o ẹ gbàgbé ṣùgbọ́n àwọn ẹ̀jẹ̀ àwọn alágbára ló máa pọ̀ jù mo ń tẹnu mọ́ ọ̀rọ̀ yẹn ẹ̀jẹ̀ àwọn alágbára ló máa pọ̀ jù ẹskísà kò sẹ́ni tó lè ṣe nǹkan ní ọ̀nà ẹ̀rú tí ò ní gba ọ̀nà ẹ̀rú lọ ẹ̀kọ́ yẹn lẹ̀ kò sórí tó bá pẹ́ tó ti ń lu jìbìtì tó bá pẹ́ tó ti ń ṣeun àìdá tó bá pẹ́ tó ti ń wu ìwà búburú tó bá pẹ́ tó ti ń wu ìwà búburú bus stop Ọlọ́run kan wà ìkòríta Ọlọ́run kan wà ó jinlẹ̀ ìkòríta ìdájọ́ tí kò ní sí appeal ó ń bọ̀ wá ṣẹlẹ̀ o sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí ṣé à ń sọ wọ́n lẹ́nu wa ń rùn wọ́n ló nírọ́ ni wá àwọn ní wòlíì èké ni wá torí mo gbọ́ lẹ́nu bàbá kan tó máa ń kírun tó máa ń ṣe sídìí jáde pé gbogbo ìran èké tí wọ́n rí fine èmi ò sí nínú àwọn wòlíì torí ìran èké kì í ṣe pé èmi ò sí nínú wọn ṣùgbọ́n ohun tí ò yé bàbá yẹn á wá yé láìpẹ́ tí ò yé ó máa tó yé láìpẹ́ àfàlẹ́ tí mò ń bá wí ó máa tó yé láìpẹ́ pé so Ọlọ́run ju àwa èèyàn lọ ó máa tó yé láìpẹ́ ṣé ìbò lẹ́dì yìí ni. àwọn èèyàn bínú gan sa. ṣé ìbò lẹ́dì. even General Ọbásanjọ́ bínú for the first time sa. ṣebí orí tẹlifíṣàn yìí ni mo sọ pé Olúwa sọ fún mi pé èmi ò mọ ọjọ́ Ọbásanjọ́ rí náà mi ò mọ rí kí ló kàn mí pẹ̀lú wọn. that was like 4 5 ohun tí Olúwa ń sọ lèmi ń sọ. bẹ́ẹ̀ sà.
ẹ tún sọnù church nígbà yẹn lọ́wọ́. ohun tí Olúwa sọ lèmi ń sọ. Olúwa fẹ́ lo retired general Chief Olusegun Obasanjo ẹbọrọ òwú. Olúwa fẹ́ lò wọ́n fún wọn tó lágbára ní orílẹ̀-èdè. ohun tí Olúwa ń sọ ni èmi ń sọ. báwo lẹni òkùnkùn bó ṣe máa wá dé ìtẹ́ ògo Ọlọ́run tó jẹ́ ti orílẹ̀-èdè. ṣé ẹ rí ẹ jẹ́ kí n sọ tọrọ kan fún yín. ìtẹ́ ògo Ọlọ́run lórílẹ̀-èdè yìí tẹ́ ẹni òkùnkùn yìí bá débẹ̀ ibẹ̀ ló máa hẹ́ndì ayé ẹ̀ sí. kó tiẹ̀ tó débẹ̀ tó bá sì débẹ̀ ibẹ̀ ló máa hẹ́ndì ayé ẹ̀ sí. torí ẹ̀jẹ̀ pọ̀ o ẹ̀jẹ̀ pọ̀ gan-an ẹ̀jẹ̀ pọ̀ ẹ̀mí pọ̀ tó ti bọ́ ẹ̀mí pọ̀ tó ti bọ́ tó jẹ́ pé àwọn ẹ̀mí yẹn ń sunkún wọn ò rọrùn dé sí wọn ò rí bí ayé dé sí wọn ò ní sinmi nínú ayé. ẹ wá rò pé ìdájọ́ Ọlọ́run ò ní ṣẹlẹ̀ ìdájọ́ Ọlọ́run máa ṣẹlẹ̀ òótọ́ là ń sọ kò jẹ́ titun pé ó jẹ́ titun kò jẹ́ titun àìmọye àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n gbé sínú túbú kò jẹ́ titun àìmọye àwọn ènìyàn Ọlọ́run tí wọ́n torí ko orúkọ Olúwa pa wọ́n kò jẹ́ titun. Bàbá Ọbádáre nígbà tó wà láyé nígbà ayé ẹ̀ Túndé Ìdí Àgbọn yìí ṣùgbọ́n òun ló àrẹ́sì ẹ̀ èkejì ìjọba líle ṣùgbọ́n òun ló àrẹ́sì bàbá Ọbádáre pé bàbá sọ tí ò yẹ kó wọ́n sọ wọ́n tún wá fẹ́ tẹ̀sí bàbá wọ́n tún mú pẹ̀lú DSS wọ́n mú bàbá wọ́n ní kí bàbá repeat tó bàbá ní ohun tí Olúwa sọ náà tẹ́ ti gbọ́ yẹn náà lẹ́gbọ́. Ọlọ́run ló sọ̀rọ̀ kì í ṣe òun Ọbádáre Ọlọ́run ló sọ̀rọ̀ kì í ṣe Timothy Olúwọlé Ọbádáre òun gba ẹnu rẹ̀ sọ ni ẹ lọ ṣàtúnṣe. Wọ́n tún wá ń fọwọ́ sójú bàbá ìjọba orílẹ̀-èdè ti ṣẹ̀ sí Ọlọ́run ti pẹ́. wọ́n fi bàbá ṣẹlẹ̀ yà sá. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ogo ìjàgbá agé ogo ìjọba orílẹ̀-èdè ti ṣẹ̀ sí Ọlọ́run ti pẹ́. ṣe rí ohun tẹ́mi kàn fẹ́ ẹ jẹ́ kí n sọ ohun tí Olúwa sọ. ṣe rí sà bó sọ kankan ní ọ̀sẹ̀ tó kọjá nínú ìjọ mo ní Ọlọ́run máa fi wèrè pa wèrè. Ọlọ́run sọ fún mi ó lọ́mọ mi èmi á lo wèrè fún wèrè òun á sì fi wèrè pa wèrè. nígbà táwọn èèyàn bá wá ń hèlè wèrè tó pa wèrè tó bá wá ń hèlè pé Olúwa máa ṣe lọ́wọ́ àwọn èèyàn ẹ̀ka wọn yìí Ọlọ́run náà Olúwa ní òun tún ti yẹn ẹni tó ń fẹ́ hèlè yẹn òun tún ti yẹn nìkan tí ó máa ṣe kíni tó máa pa òun máa mú ohun titun kan jáde lórílẹ̀‐èdè yìí o tó sì máa ya gbogbo àgbáyé lẹ́nu. Olúwa sọ bẹ́ẹ̀ fún mi pé òun máa mú ohun titun kan jáde ṣẹ́rí ohun tuntun tọ́lọ́run fẹ́ mú jáde lórílẹ̀‐èdè yìí fúnra Ọlọ́run ó ti parí ẹ̀ ẹ̀skísà fúnra Ọlọ́run ohun tuntun tọ́lọ́run fẹ́ mú jáde yẹn ògo tuntun tọ́lọ́run fẹ́ mú jáde nípa orílẹ̀‐èdè yìí fúnra Ọlọ́run ó ti pinlẹ̀ ògo yẹn ó ti install ògo yìí ṣùgbọ́n tó bá jẹ́rí tí májẹ̀mú ògo tuntun bá máa sọ̀kalẹ̀ májẹ̀mú ògo tuntun tó ní agbára gan tó bá máa sọ̀kalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run sí orílẹ̀ ayé ẹ̀jẹ̀ ògo yẹn gbọ́dọ̀ tẹ ẹ̀jẹ̀ mọ́lẹ̀. Bàbá ẹ jẹ́ sọ tọrọ kan fún yín sà ògo máa ń kún fún ògo á kún fún ògo sà. bí ògo Sọ́ọ̀lù ṣe kún fún ògo Dáfídì. Yes sà ògo máa ń kún fún ògo wà nínú Bíbélì ohun tó Olúwa bá mi sọ ni mò ń sọ. ògo Àdóníjà náà kún fún ògo máa ń kún fún ògo kò sí ọ̀nà tí wọ́n lè gbé gbà ṣùgbọ́n ògo tuntun tí Ọlọ́run ti prepare yìí tó ti install yìí tó ń bọ̀ tó ti dé tán àwọn tó ní star lórílẹ̀‐èdè yìí máa bá lọ sà. ẹ̀kan tí mò ń sọ sílẹ̀ àwọn èèyàn tẹ́ expect tí àwọn èèyàn sọ pé àwọn eléyìí ò lè kú láéláé Ọlọ́run fẹ́ jẹ́wọ́ àjùlọ rẹ̀ ẹ̀skísà Ọlọ́run fẹ́ jẹ́wọ́ àjùlọ rẹ̀ Yorùbá máa dá wà Ìgbò náà máa dá wà Middle Belt máa dá wà àwọn Haúsá máa dá wà bẹ̀tì ìran Fúlàní mi ò rí. ohun tí mo sì mọ̀ ni mo ń tẹnu mọ́ ohun tí mo mọ̀ whether all those people like it or not. Olúwa dẹ̀ sọ fún mi pé òun máa fìyà jẹ àwọn aládé àwọn ọba òun á fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ ọba nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun á fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ ìtẹ́ ọba lẹ́yìn ìgbà tó òun bá fìyà jẹ wọ́n tán òun á wá mú àwọn adé tuntun mìíràn jáde torí pé àwọn adé ti sin ti ní ìdọ̀tí nínú. wọ́n ti jí pẹ́ta sá. bẹ́ẹ̀ ni sá Olúwa náà máa fìyà jẹ wọ́n. ẹ̀kan tí mò ń sọ ẹ sílẹ̀ ẹ̀kọ́ sílẹ̀ ẹ̀mí Olúwa sọ fún mi wípé Olúwa ní inú òun ò dùn rárá torí pé igbe àwọn àyànfẹ́ ó ti dé ọ̀dọ̀ wọn sì ń dirun létí Olúwa ní inú òun ru nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè
bóun sì máa bẹ orílẹ̀-èdè yìí wò pé fúnra o òun máa nawó agbára nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè ṣe tọ́lọ́run bá nawó agbára yẹn mo rí àwọn àrà kan tó fẹ́ ṣẹlẹ̀ tọ́lọ́run bá nawó agbára ọwọ́ agbára yìí láfítà ìgbà tọ́lọ́run bá nawó yìí àwọn àrà kan máa ṣẹlẹ̀ ó máa ya gbogbo àgbáyé lẹ́nu sà ó máa ya gbogbo àgbáyé lẹ́nu à ń sọ bí eré bí àwàdà ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ yìí bí eré bí àwàdà gbogbo ohun tí mò ń sọ yìí ẹ jẹ́ ká sọ pé between now to 11 years but kó tó 11 years àwọn àpẹẹrẹ nǹkan tí mò ń sọ yìí a máa jẹyọ àwọn àmì yẹn a máa fara wọn àwọn nǹkan titun yẹn a máa jáde àwọn nǹkan titun yẹn nǹkan mi à ṣẹlẹ̀ báyìí ó máa ya àwọn other country àwọn European country American country Asia country ó máa yà wọ́n lẹ́nu nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè ó máa yà wọ́n lẹ́nu pé how manage ọ̀nà wo làwọn eléyìí gbà bá wọn lọ́wọ́. tó fi rí kíní yẹn ṣe. yes sir. ṣe rí àwọn politicians ohun tí wọn ò sí mọ́ ni wọn ẹ kàn ń wò wọ́n ni o. wọ́n ti kọjá lọ. ohun tí wọn ò sí mọ́ wọn ò sí mọ́ sà. èèyàn míì Ọlọ́run ti mú ènìyàn míì kọjá lọ láti bí 20 ọdún ẹ sì máa wò bí ènìyàn tí kì í sì ń ṣe ènìyàn òun ló pọ̀ nínú àwọn ìjọba tẹ̀ wò wọ̀nyí nínú àwọn alágbára tó wà lórílẹ̀‐èdè ẹ máa wò wọ́n bí ènìyàn tí wọn kì í ṣe ènìyàn àwọn tó bá jẹ́ ní ẹ̀mí mọ̀ túmọ̀ tí mò ń sọ yìí àwọn tó ń jẹ́ ní ẹ̀mí wọ́n á mọ ìjìnlẹ̀ ohun tí mò ń sọ yìí pé ẹ̀ kòròfó làwọn eléyìí ìwàláyé Ọlọ́run ò ṣe kíni kò sínú ayé wọn mọ́ òun ní ọ̀pọ̀lọpọ̀ wọn. ó pẹ̀lú nǹkan tó jẹ́ pé mo fi máa ń sọ pé kẹ́ni politician kó má fún mi lówó ní ìdí kankan látọwọ́ ọba látọwọ́ àwọn alágbára ohun tó lọ́run fún mi ti tó mi ohun tí Ọlọ́run fún mi ó ti tó mi Ọlọ́run máa la sẹ́rí eléyìí tó fẹ́ là kọjá yìí máa lágbára gan eléyìí tó fẹ́ là kọjá yìí ó máa lágbára gan mo sọ kankan mo ní àwọn kankan máa ṣẹlẹ̀ lórílẹ̀ ayé tó dẹ̀ ń ṣẹlẹ̀ mo ní Olúwa sọ fún mi pé òun máa ná UK torí ọ̀rọ̀ Nàìjíríà ó sì ń nà wọ́n lọ kò tí stop ẹ̀ United Kingdom ẹgbàá yẹn sì ń dún lára wọn mo ní Ọlọ́run sọ fún mi pé òun máa fi ìjì bá àwọn ibìkan ní Europe nítorí ọ̀rọ̀ Nàìjíríà ẹ wo nǹkan tó fojú Turkey rí. vat olágbára. excuse ẹ wo nǹkan tó fojú Turkey rí. ibẹ̀ yẹn kàn yín dé wọlé. ó sì tún máa ṣẹlẹ̀ sà. wọ́n ní Erdogan yẹn náà ó sì nǹkan tó ti sọ ń pa ẹ̀ wọ́n ló ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tó ń ṣe Nàìjíríà àwọn pé ó support àwọn Islamic. excuse sà tó bá ṣe tán Ọlọ́run sì ń lọ sí ilẹ̀ Arab. kí lọ́rọ̀ Nàìjíríà yìí náà. I'm telling you sir tó bá ṣe tán ó ń lọ sí ilẹ̀ Arab tó bá ṣe tán ó ń lọ sí Saudi Arabia tó bá ṣe tán ó ń lọ sí Libya kẹgbọ́ báyìí ọ̀rọ̀ Nàìjíríà káwọn ará Asia máa múra torí wọ́n máa nípìn bẹ́ẹ̀. nínú burúkú tó ṣẹlẹ̀ sí wa. yes sir. ìdájọ́ máa kọ àwọn náà. bẹ́ẹ̀ ni sir. májẹ̀mú ẹ̀ le gan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè májẹ̀mú Ọlọ́run le gan lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí. tẹ́ ẹ bá wo àwọn ọmọ Ísírẹ́lì ọ̀pọ̀ ìlú tó gbógun tí wọ́n ló jẹ̀yà nígbẹ̀yìn. bẹ́ẹ̀ wọ́n jẹ̀yà. yes sir. nínú Bíbélì. ohun tí Olúwa sọ fún mi ni mo sọ sà. ọ̀pọ̀ ìlú tó fìtínà wọn. bẹ́ẹ̀ ni sà wọ́n jẹ̀yà bàbá ńlá ìyà ọwọ́ yẹn lọ́lọ́run náà lórí ọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ó máa lágbára gan ohun tá à ń wò wọ̀nyí ó máa lágbára gan ṣé rí àwọn nǹkan ìjìnlẹ̀ àti àrà tọ́lọ́run fẹ́ mú jáde lórílẹ̀‐èdè ìyẹn jẹ́ mọ̀ pé tó bá fẹ́ máa mú àrà yẹn jáde ọ̀pọ̀ àwọn èèyàn ọ̀pọ̀ àwọn tó ti rúluwa wọn ò ní sí láyé mọ́ ẹ̀kan tí mò ń sọ sílẹ̀. àwọn alágbára tó yes sir political power wọn ò ní sí láyé mọ́ so kí ẹ̀yin àyànfẹ́ tẹ́ ẹ wà lórílẹ̀‐èdè yìí ẹ fi ọkàn yín balẹ̀. ẹ̀rù bà wọ́n sá. ẹ má jẹ́ ká ẹ bẹ̀rù. wọn jẹ́ kán rówó jẹun ní sá. wọ́n máa rówó jẹun. ẹlòmíín sọ bí wọ́n ti kí náírà kó àtijọ́ ní ọlọ́mọ ìka kí náírà kó àtijọ́ sá. ẹskísà ṣebí Olúwa sọ pé kán lọ oúnjẹ sílé. bẹ́ẹ̀ ni ti sọ yẹn láti láti. ṣé wọ́n gbọ́ràn ni. wọ́n rò pé bí eré ni sá. wọ́n rò pé bí eré. bí awolí kan sọ̀rọ̀ sátẹ́gùn ni sá. ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. àwọn nǹkan tí ò bá ṣẹlẹ̀ ìbá di pé ìtàjẹ̀ púpọ̀ sílẹ̀ máa pọ̀. bẹ́ẹ̀ ni ká gbàdúrà gangan yẹn sá. bẹ́ẹ̀ ni wọ́n ti ní ká gbàdúrà olókè ìpè yẹn ti ní ká tó gbàdúrà. bẹ́ẹ̀ ni ìtàjẹ̀sílẹ̀ púpọ̀ ìbá pọ̀ lọ́lọ́run ṣe da ìmọ̀ wọn rú torí ohun tó ń fẹ́ plan ohun tó plan le ohun tó plan burú ohun tí àwọn alágbára àwọn èèyàn burúkú orílẹ̀-èdè plan burú sà. ó ga ọ Jésù gbà wá. ohun lọ́lọ́run ṣe da ìmọ̀ wọn rú gbogbo nǹkan tó plan pátá ló fẹ́.
ṣe rí ngbà mí sà ọlọ́run máa ń fi èèyàn lẹ̀ fún iyè ríra ọlọ́run fi gbogbo àwọn alágbára àwọn ìjọba yìí sí iyè ríra ni bọ́n ṣe wà yẹn iyè wọn ti ra kò sóhun tí wọ́n lè ṣe láṣeyọrí. ọlọ́run fi wọ́n lẹ̀ fún iyè ríra. iyè ríra gbogbo ohun tí wọ́n ń ṣe bí ẹni pé olódo nothing olófo nothing gbogbo ohun tí wọ́n ń ṣe kò yé wọn. ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ohun ọlọ́run ti jáde tí ọ̀pọ̀lọpọ̀ tí a pẹ́ tí kú sí tí ò sẹ́ni tó gbégbèsè even though gan àwọn tó gbọ́ àsọtẹ́lẹ̀ yẹn tó gbọ́ ohun tí olúwa sọ yìí oúnjẹ sílé kan ra iṣu kan ra rice kan ra gàrí. èmi padà tó ń béèrè owó lọ́wọ́ mi béèrè oúnjẹ lọ́wọ́ mi. Jesus Christ. àwọn míì gan amúọdé shoprite jára ilé àló ti wà nílé ọgbọ́n lé máa wọrí jára ilé àní ó ti wà nílé. wọ́n padà jẹ ìyá ẹ̀. wọ́n jẹ ìyá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ sáà báyìí sáà. olúwa sọ fún mi pé kò ní sí owó olúwa sọ fún mi o níwájú ọlọ́run àti ènìyàn àwọn ọmọ ọlọ́run tí mo dọ́gbọ́n sọ̀rọ̀ yẹn fún ọ̀pọ̀lọpọ̀ sẹ́ndì owó sí mi mo lọ ṣẹ́ owó yìí mo kó owó ìjọ sílé mo tún padà ná fún àwọn tí ò sí nǹkan kan mọ́ lọ́wọ́ ẹ̀ ní. oore ọ̀fẹ́ pé èmi tí ọlọ́run rán níṣẹ́ pé mo gbọ́ ló jẹ́ kí n lóòdù oúnjẹ oore ọ̀fẹ́ yẹn lèmi sì ń jẹ ìbákan mi. sá ó kọ àwọn èèyàn gan sá o. sá ó kọ àwọn ibi ń pa àwọn èèyàn sá. ẹskí sá ibi ń pa àwọn èèyàn sá. ṣe rí ibi tí ọlọ́run lọ pẹ̀lú wa ní ìsìn orílẹ̀-èdè yìí máa mọ̀ pé ọlọ́run ló jókòó sí orílẹ̀-èdè yìí wọ́n máa mọ̀ torí a máa padà sọ́dọ̀ ọlọ́run ni. a máa renegotiate pẹ̀lú ọlọ́run. yes sir a máa padà kò sọ́gbọ́n tó ń lè dá sí. ṣé wọ́n ń pè wá lónírọ́ ni a máa padà sọ́dọ̀ ọlọ́run torí ọlọ́run fúnra láì ó ti da gbogbo ẹ̀ bá dẹ̀ ti kọ̀yìn sí ọlọ́run dandan ni kí wọ́n jẹ̀yà ìyà yẹn là ń jẹ yìí. ìyẹn nàìjíríà iná. bẹ́ẹ̀ ni sà ìkọ̀yìn sí wa sí ọlọ́run ìyà ẹ̀ là ń jẹ yìí. àwọn tó tẹ sí àti àwọn Asiri àti gbogbo. bẹ́ẹ̀ yẹ sà bẹ́ẹ̀ ni tí ó ti yé yín nísìn àwọn orílẹ̀-èdè tọ́lọ́run fi ẹgbà Ísírẹ́lì. lọ́wọ́lọ́wọ́ báyìí orílẹ̀ China lọ́lọ́run fẹ́ gba alẹ́ lọ́wọ́ sí. sá ni mo ní lọ́wọ́lọ́wọ́ Nàìjíríà orílẹ̀ China lọ́lọ́run fẹ́ gba alẹ́ lọ́wọ́ sí. orílẹ̀-èdè China ẹ jẹ́ kọ́ lọ́run gbàkóso ẹ máa rò tó máa ṣẹlẹ̀ sí China lọ́dún yìí sí ọdún tó ń bọ̀ ó máa mì tìtì. China kan náà. yes sir àsọtẹ́lẹ̀ yẹn Olúwa ti sọ fún mi ó máa mì tìtì gan China máa sunkún o. wọ́n fẹ́ lè máa gba ilẹ̀ wa sà. ẹsikisa China máa ké China pẹ̀lú àwọn orílẹ̀-èdè tọ́lọ́run fẹ́ nà lẹ́gba torí ọ̀rọ̀ Nàìjíríà mo dárúkọ iṣẹ́ àlẹ́ kan ó máa worst gan sà kíkọlù tí Ọlọ́run máa kọlù China ó máa worst. Jesus Christ Jesus. àwọn ìkọlù tí a gbọ́ irú ẹ̀rí ni ẹ máa tó gbọ́. wọ́n fìyà jẹ àwọn èèyàn wa nínú factory wọ́n lò wọ́n bí omi ìṣọwọ́. ṣẹ́rí ẹ̀rù Ọlọ́run bà mí ok ṣé wọn ò lo àwọn ọmọ Ísírẹ́lì bí omi ìṣọwọ́. wọ́n lò wọ́n sà ní Egypt ọ̀dọ̀ ní Pharaoh sà. wọ́n lò wọ́n bí omi ìṣọwọ́. wọn jẹ́ kán sùn. torí wọ́n kọ ẹ̀yìn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn wọ́n kọ ẹ̀yìn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn tó ti yé yín sìn so Ọlọ́run fi àjùlọ ó fi wọ̀n ó máa fi àjùlọ wọ̀n ṣé ti rí sà. a fi àjùlọ hàn wọn. Ọlọ́run máa fi àjùlọ wọ̀n tó máa lágbára gan so àwa ènìyàn etí wa di sí ohùn Ọlọ́run máa wo tó Ọlọ́run máa ṣe ìfẹ́ Ọlọ́run máa ṣe lórílẹ̀‐èdè iṣẹ́. àmín. ẹ fi wọ́n lẹ̀ ṣé wọ́n lẹ́nu àwa rùn ṣé wọ́n lọ sọ pé àwa gọ̀ ṣé wọ́n sọ pé wòlíì èké ni wá bá fílẹ́mù ẹ máa tó ríran wò á wo ìran ṣùgbọ́n àdúrà kan ni mò ń gbà ọwọ́ ìparun tọ́lọ́run fẹ́ náà lórúkọ Jésù ilé wa ò ní nípìn bẹ́ẹ̀. àmín Jésù Kristi. gbogbo àwọn àyànfẹ́ pátá lórílẹ̀‐èdè wọn ò ní nípìn bẹ́ẹ̀. àmín Jésù Kristi. Ọlọ́run máa náwó ìparun gan inú ẹ bá rò wípé inú Ọlọ́run ń dùn o mo ń wo ọ̀pọ̀lọpọ̀ láìsí mọ̀ pé ẹ̀sìn ẹnìkan ṣe báde lẹ́jọ́ mẹ́ta ẹ̀ àwọn èèyàn ló pe adáde ẹ wo lágbájá yóò ṣe báde mo ní ẹ̀fílẹ̀ tí bá ní kí n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹni tọ̀hún yẹn ògá máa wọ Ọlọ́run ni mo sọ mo ní gbogbo fíìmù yìí láti wò. tí ó dàgbà nípa àǹgẹ́lì. ẹ máa ríran wò òtítọ́ máa fara wọn. nǹkan tẹ ìyọnu church ẹ. dúpẹ́. òtítọ́ máa fara wọn ṣe bọ́lọ̀ ni Ọlọ́run máa ní wọ́n kẹ́gàn Ọlọ́run lẹ́jọ́ mẹ́ta yìí ní Brazil ẹnujọ́ mẹ́ta yìí ẹnu oṣù yìí ni wọ́n kẹ́gàn ẹ wò Ọlọ́run bó ṣe ṣàn wọ́n dànù bí omi ìṣànwọ́. Jesus Christ. Ọlọ́run fi wọ́n ṣanwọ́
àti gbogbo wòlíì Báálì tí wọ́n ń kójọ kiri tí wọ́n ń pa ènìyàn tí wọ́n ń pẹran tí wọ́n ń pa màlúù tí wọ́n ń pa ohun ọ̀sìn kékeré tí wọ́n ń pa nǹkan onírúurú nǹkan tí wọ́n ń pa tí wọ́n ń raṣọ tuntun tí wọ́n ń raṣọ funfun tí wọ́n ń rí ènìyàn mọ́lẹ̀ live ènìyàn nǹkan ẹ̀mí torí pé wọ́n fẹ́ jẹ ipò torí pé wọ́n fẹ́ ṣolórí torí pé wọ́n fẹ́ gbàgbà torí pé wọ́n fẹ́ pàṣẹ torí pé kó ṣàtìrí wọn pa àwọn làwọn wà ń bẹ̀ ẹ máa wọ nǹkan tí Olúwa yóò ṣe. èmi tí mò ń sọ̀rọ̀ Ọlọ́run ló ní ẹ̀mí mi àwa tá à ń gbọ́ ohun tí mò ń sọ yìí àti wọ́n gan tó jókòó tó jẹ́ journalist Ọlọ́run ló ní ẹ̀mí òun ni àṣẹ wà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ni sà òun ni finance wà lọ́wọ́ ẹ̀ finance ò sí lọ́wọ́ àwọn tó pera wọn lálágbára nínú ayé kò sẹ́ni tó lè gbé Ọlọ́run níjà o fúnra ara Ọlọ́run ni ó ṣe kíni yóò gbèjà ara ẹ̀ yóò tún gbèjà àwọn àyànfẹ́ ẹ máa ríran wò èmi ò bẹ̀rù ènìyàn I don't fear. ìwọ̀n Àtíkù bẹ̀rẹ̀ sí ní sunkún àṣà last week àbí tó ń sọ ẹkún tó kó àwọn boys lọ sí INEC tó lọ ń jà. kí ló sunkún fún. àti Dino náà sọ ẹkún. nígbà tí wọ́n ń pa àwọn èèyàn ní Benue ṣó sunkún. no gẹ́ẹ̀ tó jóná ní Deborah. nígbà tí wọ́n jó bẹ́gà yẹn ṣé wọ́n sunkún. ó kọ́ sympathize ìgbà táwọn èèyàn pariwo side delete street yẹn. ṣé wọ́n sunkún. nígbà tí wọ́n ń pa àwọn èèyàn káàkiri tí wọ́n ń pa àwọn ènìyàn káàkiri táwọn Boko Haram àwọn Fúlàní àwọn tó ṣílẹ̀kùn fún wọn ṣe gbogbo wọn náà ṣé wọ́n sunkún. èwo ló sunkún nú wọn. Òbí gan fúnra rẹ̀ tó ń sun ẹkún tó ń sunkún ṣó sunkún bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yíbò ṣó sunkún. tara wọn ni wọ́n mọ̀ kì í ṣe ti Ọlọ́run ẹskísà tara wọn ni wọ́n mọ̀ kì í ṣe ti Ọlọ́run wọ́n sunkún pé owó táwọn fẹ́ lọ kójẹ àwọn ò rí kójẹ báwo ni o ṣé wọ́n sunkún pé àwọn àyànfẹ́ tí ìyà ń jẹ ṣé wọ́n sunkún pé àwọn àyànfẹ́ tí wọ́n ò rí hospital wọ̀ tí wọ́n ò rí oògùn lò tí wọ́n bá sì kìíní sí wọn ò dúró Nàìjíríà ọ̀nà òkè òkun. bí Dubai bí Germany bí London sir. ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀. èmi ìfọ́ lọ Saudi Arabia sir. the best doctor orílẹ̀ ayé ọmọ Nàìjíríà ni private jet the best engineer ọmọ Nàìjíríà ni the best lot of the best scientists everything the best mathematician ọmọ Nàìjíríà ni what is the rubbish kí ló ń sunkún fún ṣé wọ́n rí tẹnigá ní ronú ẹni tó ń sunkún gan tó sọ pé òun ń sun ẹkún yìí ó lóun máa gbé NPC tà tó bá wọlé. Àtíkù ni ẹ sà. ṣèbápò ara ẹ ní. ló máa prioritize àwọn ọ̀rẹ́ wọn máa rà. ṣèbápò ara ẹ ní ṣèbápò ara ẹ ló fẹ́ ta NPC sí ṣèbápò ara ẹ ní. kí ni ẹ dùn Àtíkù sà. ó dùn. ṣé òfìwò ló máa wọlé. ṣé lórí òótọ́ ló fi dùn. lórí pé every year ló máa wá láti Dubai. ṣé lórí ìbẹ̀rù Ọlọ́run ló fi dùn. knows me Yorùbá sà. ẹ̀ṣẹ̀ pọ̀ iṣẹ́ òkùnkùn pọ̀ lọ́wọ́ wọn iṣẹ́ òkùnkùn pọ̀ ṣé àwọn ẹni òkùnkùn náà là ń yọ̀ fún pé kó wá rúùlù wa àwọn ẹni tí ọwọ́ wọn kún fún ẹ̀jẹ̀ àwọn tó ti fi ọ̀pọ̀lọpọ̀ àyànfẹ́ rúbọ nítorí ohun ayé inú wa ń dùn àwọn ẹni ìkà àwọn ẹni bí ayọ̀ inú wa ń dùn à ń gbàlù à ń ṣe pátí Ọlọ́run náà máa bẹ̀rẹ̀ sí wọn láìpẹ́ yìí o tó Ọlọ́run náà fẹ́ ó máa ṣe pátí tiẹ̀ ayé á gbọ́ ọ̀run á mọ̀ á ṣe pátí tiẹ̀ ṣé rí pátí Ọlọ́run wọn kì í máṣọ wọn kì í mú aṣọ ẹbí sá wọn kì í so oúnjẹ bẹ́ẹ̀ wọn máṣọ ẹbí wọn kì í so oúnjẹ pátí Ọlọ́run ilẹ̀ ni ilẹ̀ ló máa sẹ́rí ló máa welcome wọn ló máa celebrate wọn pátí Ọlọ́run erùpẹ̀ ló máa celebrate wọn pátí Ọlọ́run ìpàṣán ni pátí Ọlọ́run ìbọn ni fún àwọn ènìyàn búburú. ìbòjòkú máa jẹun lára wọn sá. bẹ́ẹ̀ sà fún àwọn ènìyàn búburú ẹ ka ìwé dáadáa àwọn tí ò sí àlàáfíà nínú ayé wọn tí wọ́n sì fẹ́ darí ẹni àlàáfíà báwo ni àlàáfíà ò ní ṣe kúrò nílùú. àlàáfíà yẹn máa di fíàfíà ní sá. yes sir. bíkọ́ náà bàjẹ́ káwọn ọmọ ìgbàlejò Lagos Abẹ́òkúta express. gbogbo àwa ènìyàn ayé àyànfẹ́ lọ fọkàn balẹ̀ ẹ̀yin àyànfẹ́ tọ́lọ́run máa ṣe o ọ̀rọ̀ pọ̀ tí Olúwa sọ sà tí Ọlọ́run máa ṣe gan ó dùn mí o ní 2 weeks ago mo wà níbi kan mo kàn gbóhùn yẹn ó ní Akíntọ́lá kọ́ mo ní mi ò rí i ó dárúkọ àwọn mẹ́ta fún mi ó lọ́mọ mi ṣọ́ra àwọn ẹni mo kàn ń wò wọ́n ní o mo ti mú wọn kúrò. Jesus Christ Jesus. tí n bá ní máa dárúkọ ilẹ̀ àmì títì èmi ò sì fẹ́ kán máa wá ní ẹ lára
èmi tẹ̀ ń béèrè ní pé nígbà tí Sanwó-Olú ní wíìkì the governor of Lagos ó bẹ̀rẹ̀ sí ní bẹ́ẹ̀ jẹ́ gbà wá ìṣàánú wa wá ní gbogbo àwọn tó ti ń pọ́ǹdì mọ́tò ọmọ ìgbé lọ́fẹ̀ẹ́ máa gbé fún ẹ má gbowó lọ́wọ́ wọn ó ní irú àwọn tó ń pensioner tó ti jẹ́ lówó láti jẹ́ kọ́mpẹ́rẹ́ sí àfàmà fún àwọn àgbà lówó ẹ máa release owó yẹn election wọ́n ti ṣe release yẹn tẹ́lẹ̀ bí ojú wọn dín ní sí àwọn mọ́tò tán sísì yẹn àwọn lásìmọ̀ ló mú àwọn yẹn àwọn mọ́tò tán sísì yẹn wọ́n ti ṣe dá mọ́tò padà fún ní mọ́tò bíbélì wípé ó ní ẹlẹ́ṣẹ̀ ń sá nígbà tí a ò ṣe kíni kò lè ṣé wọ́n ní ìsinmi ni ohun tí kì í ṣètò Ọlọ́run fún wọn báwo náà ṣe fẹ́ ní ìsinmi bíbélì sọ pé ó ní ẹ sọ fún ènìyàn búburú pé kì yóò dára fún wọn ènìyàn búburú a máa lálàáfíà ni ènìyàn búburú kò lè lálàáfíà ṣe lọ́rọ̀ mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ìmísí Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun sọ̀kalẹ̀ sínú ayé àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè yìí míkàfà ẹ lọ kọ́lẹ̀ o míkàfà ẹ lọ kọ́lẹ̀ sà míkàfà ìmísí ó sọ̀kalẹ̀ whether na interim whether na PDP whether na Labour Party whether na APC new something máa ṣẹlẹ̀ new Nigeria ó máa check gbogbo àgbáyé I don't know, maybe Igbo, I don't know, maybe Yoruba, I don't know, maybe Hausa, I don't know, maybe Niger Delta, I don't know, maybe Middle Belt. Ohun títún kan máa ṣẹlẹ̀ ó máa shake so many people ìgbà yẹn ni gbogbo àgbáyé ṣe máa mọ̀ pé Ọlọ́run wà nípa torílẹ̀-èdè yìí o Ọlọ́run wà nípa ti Nàìjíríà o bẹ̀tẹ̀ ni ènìyàn àwọn olórí burúkú olórí tá a ní àwọn olórí èṣù àwọn olórí ìkà àwọn olórí olè àwọn olórí tí ẹ̀mí ènìyàn jẹ́ kankan sí wọn ẹ wo ọmọ tí wọ́n gbé nínú BRT láti jọ ìbámi ṣe sàn wọ́n ti cancel ṣé wọ́n ti bọ̀rọ̀ ọmọ yẹn wọ́n ti bò ó nígbà tó ń gbé ìsẹ̀mí ọmọ ọlọ́mọ tán wọ́n ti bò ó possible kí dírẹ́bà yẹn ti padà sí BRT kó ti máa ṣiṣẹ́ ẹ tún wo eléyìí tó ṣẹlẹ̀ lánàá morisa ní rélùwé ṣe jẹta àbí jẹrin dẹni BRT wọn kó lọ sí ìṣe àwọn Èkó ìgbà tó máa sọ láàárọ̀ ní wọn ní gómìnà sọ pé they should take it as act of God àwọn family tó ń lose èèyàn nu BRT yẹn kàn gbà gẹ́gẹ́ bí iṣẹ́ Ọlọ́run kì í ṣe iṣẹ́ Ọlọ́run iṣẹ́ òkùnkùn ni iṣẹ́ àwọn ènìyàn ìkà ni iṣẹ́ àwọn ẹni ibi ni kì í ṣe iṣẹ́ Ọlọ́run Bíbélì wípé Olúwa yóò mọ òtítọ́ olótìtọ́ yóò sọ wá di òmìnira kì í ṣe iṣẹ́ Ọlọ́run ìkà àti ìkà ni ìwà ibi iṣẹ́ òkùnkùn iṣẹ́ àwa ènìyàn òkùnkùn ni àwọn ẹni òkùnkùn ẹ wo bí sà gbogbo tó bò máa tó tú àwọn ọmọ pé Ọlọ́run fi àwọn kan síbi ìkọ̀kọ̀ láti lè jẹ́ kí wọ́n máa mọ ohun tó ń lọ lórílẹ̀ ayé ó fi àwọn Bíbélì ló sọ ó lẹ́ni tó wà níbi kọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Olódùmarè ṣe é láwọn tó wà níbi kọ̀kọ̀ ọ̀gá ògo yẹn òjìji yẹn Ọlọ́run á máa gbé wá fún wọn ìjìnlẹ̀ Ọlọ́run ni mò ń bá yín sọ àṣírí ohun tó ń ṣẹlẹ̀ ní ìlà oòrùn ayé ìwọ̀ oòrùn ayé gúúsù ayé àti ní àríwá ayé àti èyí tó ń ṣẹlẹ̀ nínú omi èyí tó ń ṣẹlẹ̀ nínú afẹ́fẹ́ èyí tó ń ṣẹlẹ̀ nínú ilẹ̀ èyí tó ń ṣẹlẹ̀ ní òfurufú Ọlọ́run á máa jẹ́ kí wọ́n mọ̀ ó gbé àwọn kan kalẹ̀ bẹ́ẹ̀ léyìí tí àwa jẹ́ kan nínú wọn a ò lówó ṣùgbọ́n inú mi máa ń dùn pé mo lẹ́mìí mọ́ pé mo lọ́lọ́run wà sá àmọ́ Ọlọ́run kò sóhun tó ń ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ ayé tí Ọlọ́run ò kì í gbé wá fún àwọn ènìyàn tirẹ̀ kí wọ́n mọ̀ kò sóhun tó ń ṣẹlẹ̀ kò sóhun tó ń ṣẹlẹ̀ kò sóhun tó ń ṣẹlẹ̀ kó ohun tó ṣẹlẹ̀ Olúwa ti sọ fún wa ohun tó ṣẹlẹ̀ bí àrùtì yẹn pé ká gbàdúrà fún accident pé wọ́n fẹ́ lò ní o ìrúbọ ìṣá ṣẹ́rìsà Ọlọ́run jókòó sí orílẹ̀-èdè yìí ohun púpọ̀ máa ṣẹlẹ̀ o ṣùgbọ́n nínú ohun púpọ̀ tó ṣẹlẹ̀ yẹn ẹ̀jẹ̀ àwọn alágbára ẹ̀jẹ̀ àwọn tí wọ́n sọ pé àwọn làwọn ra ayé àwọn làwọn ní ayé ẹ̀jẹ̀ wọn máa ṣọ̀gan ẹ̀jẹ̀ àwọn tó sọ pé àwọn wọ́n fi ènìyàn wọ́n jẹrẹ ènìyàn wọ́n lo ògo lógo mọ́ ògo ayé wọn wọ́n fi ògo lógo ṣàkàbàgùn ohun tí Olúwa sọ fún mi nìyẹn ẹ̀jẹ̀ wọn máa ṣàn that is cinema solution film òun ló máa ṣẹlẹ̀ lákòókò yìí ohun tí mo ń sọ yìí ó lè máa jẹ yín lójú ó lè máa jẹ gbọ̀ngàn sí yín ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ a máa wá sọ pé
Ọlọ́run dẹ̀ ti fi wọn bàbá yìí o Ọlọ́run dẹ̀ ti tẹnu bàbá yìí sọ o Ọlọ́run dẹ̀ ti tẹnu bàbá yìí sọ o mo fẹ́ sọ kíní kan fún gbogbo kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà pátápátápátá àti ní kìrìsìtẹ́nì ní side Africa country all over the world ẹ kún fún ìyìn praising ẹ kún fún ìyìn gan àti January lolúwa ti sọ̀rọ̀ yìí ẹ kún fún ìyìn Ọlọ́run fẹ́ lò fún orílẹ̀-èdè yìí ni ẹ máa yin Ọlọ́run ní ọjọ́ Sunday kan jẹ́ kí ìyìn pọ̀ kàn máa wo gbogbo sáfìsì tí mò ń ṣe ìyìn ló pọ̀ jù ń bẹ̀ ìyìn ó ní ìyìn yẹ Ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà ògo yẹ Ọlọ́run wa ọba tó gbọ́ àdúrà kí gbogbo ìjọ lórílẹ̀‐èdè yìí both Pentecostal both new generation àti old generation kàn bẹ̀ sí máa yìn àwọn Catholic àwọn Anglican Methodist Baptist Foursquare Redeem CAC the Apostolic Church Kérúbù Sẹ̀lẹ̀ gbogbo ìjọ tó ń bẹ lórílẹ̀‐èdè ayé kí wọ́n yin Ọlọ́run fún Nàìjíríà. Ó ní ìyìn rẹ bàbá ìyìn rẹ ọmọ ìyìn rẹ ẹ̀mí mímọ́ ìyìn rẹ o ẹ máa rò tọ́lọ́run fẹ́ ṣe sà. so ìyìn lọ́lọ́run fẹ́ fi dá wa rí. kọ́ yin sà kọ́ yin Ọlọ́run àwọn ọmọ ogun àti January mo ti ń sọ kí tẹ́ ṣe January àti December mo ti ń sọ. bẹ́ẹ̀ sà láti December. kí wọ́n yin Olúwa Ọlọ́run ó ní ohun tí Ọlọ́run fẹ́ fi kíní yẹn ṣe sẹ́ẹ̀ kí wọ́n kó ohun èlò jáde tí jíò bá lè máa yíra káwọn ọmọlẹ́yìn jíò náà kọ́ máa yíra níwájú Ọlọ́run ohun tó lágbára bàbá ṣẹlẹ̀ tí àwa bá ti rí mà ní tí àwọn ènìyàn fọkàn balẹ̀ wọ́n máa tó máa gba owó wọn ṣùgbọ́n àwọn báǹkì kan ò ní sí mọ́ káwọn èèyàn lọ máa gbàdúrà nínú àwọn báǹkì tí ò ní sí mọ́ kówó wọn máa lọ kówó wọn máa